Ọbásanjọ́ ti sọ Ọ̀tà ó ti di mega city ó ti ẹ̀ ti dì í Ọ̀tà is now cosmopolitan and a cosmopolitan city should be very welcoming to everybody, and that is what my charge mainly and majorly to Kabiyesi is today. If we want development, if we want advancement, we must be very accommodating. We must be very warm. Nobody will come to a place where they know they are not accommodating. Nobody will come to a place where they know the people are hostile. The way Ọ̀tà is among those what I call very significant frontiers in this Ogun State and by extension in Nigeria. So, Kábíyèsí, Olúwabayé ṣe o, iyì rí wípé ọwọ́ ẹ̀rọ ni àti pé wọ́n ti dọ́gbọ́n sí òjò yẹn kò dàbí ìtẹ́ máa ń rẹ̀ fún mi o, orí ti Kábíyèsí ẹ̀fọ́ wọn fi ṣe kíní fún mi. Ẹ̀kẹ́rin ókè ẹjọ́ tí bá ti ń wá sí bíi ti Kábíyèsí ni kẹ́ ẹ wá ṣe o, ẹ wá ṣe bí kẹ́ ẹ wá ṣe tó jẹ́ pé òjò yẹn máa rẹ̀ gbọ́ ẹ ṣeun ẹ jẹ́ mọ̀ pé ọmọ Ọ̀tà lèmi náà tó ẹ má tún rọ oníláyẹ fún mi náà oní ti tatura báyìí òun ni kí a máa ṣe o ìwà túbọ̀ bá wa ṣe o. Kábíyèsí èyí tẹ́ ẹ̀ ń gbadé ó jẹ́ ọjọ́ ìbí bàbá wa Àwùjalẹ̀ sẹ́yìn náà mọ̀ ó wá fi hàn wá wípé ní agbára Olúwa àti gbogbo àwọn tó dá ilẹ̀ Ọ̀tà yìí tó darí wípé Kábíyèsí á pẹ́pẹ́pẹ́pẹ́ ní orí tí àwọn bàbá wa wọn o. Ẹ̀rí pé lónìí à ń ṣe ọjọ́ ìbí bàbá wa Àwùjalẹ̀. Bàbá wa Àwùjalẹ̀ ti wà ní orí ìtẹ́ láti bí ọdún méjì ó dín ní 100. Sẹ́yìn náà wá rí i pé Kábíyèsí olóyè ẹ̀yìn náà wà múralẹ̀ ẹ̀yìn náà lo ẹ̀yìn tó lo 58 years. Kábíyèsí àwọn àjò wọ́n ṣe ń dàgbà nìyẹn Olúwa jẹ́ kẹ́yìn náà dàgbà dáadáa o. So all bàbá wa Ọbásanjọ́ and mama, all the Kábíyèsí here present, all our lords spiritual and temporal, distinguished ladies and gentlemen, senators, members of House of Rep, other past government officials. There are several. I saw our Olawale Cole, and I was asking him, so you are one of us here. So thank you, Edmond. Now we will be calling you more now. Whatever we are doing in Ogun State, we will be calling you. So let me appreciate everybody, and let me, in a special way, appreciate and commend the effort of the Coronation Organizing Committee, ably led by our Senator Odusi.